Alhamdulillah, bàbá ti wá kú dá o. Ẹ̀ṣọ́ rí yín, Ọlọ́run ló lóun ó ṣèdájọ́ ọba fúnra rẹ̀. Ẹ̀ṣọ́ rí yín. A'udhu billahi minash shaitani rahim, bismillahir rahmanir rahim. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah rabbil alamin. A kí Ọlọ́run, a ṣe ìkátìgẹ̀ fún àlàyé lọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run kọ́ ló mọ́ bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, àwọn sàhábé, àwọn ará alánàbí àti gbogbo àwọn mùsùlùmí káàkiri àgbàlá ayé. Tó nípa ọ̀rọ̀ tí ó ń jà rìnrìn pẹ̀lú wípé nígbà tí Saheed Shittu jáde wípé nígbà tí ọba Adéyẹmí Lámídì Àtàndá Aláàfin Ọ̀yọ́ tí bàbá wọ káàlẹ̀ tí ìmáàmù Ọ̀yọ́ tí wọ́n sì kírun sí bàbá lára, ló wá di wàhálà tó jẹ́ wípé Saheed Shittu jáde tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wípé àbá tó kú sí kèfèrí tó yẹ kí wọ́n kírun sí wọn lára, tó yẹ kí wọ́n ṣe gbá, tó yẹ kí wọ́n ṣàwo. Tó wọ́n bẹ̀rẹ̀ sí gbọ́ àwọn àfà àgbà, àwọn bàbá àgbàlagbà nílẹ̀ Yorùbá tó jẹ́ àwọn àfà. Tó ìgbà tó wá di ní ọ̀sán yìí, so mo wá rí fídíò tí ọ̀kan lára àwọn ògúnnágbòǹgbò nínú eré orí ìtàgé, ẹni tí a mọ̀ sí Ibrahim chatta tó wá ṣe. Mo ti wá wo fídíò yẹn wá pé tọ̀ kọ̀tán bí àwọn tó wà ń bẹ̀ mọ̀ kó di pé màá ṣe sọ̀rọ̀, màá fẹ́ yé kí kó di pé màá sọ̀rọ̀. Mi ò kí ń láì kí n mọ̀ ṣe bóyá bí repetition àbí kí n mọ̀ play fídíò ní fídíò àbí nǹkan kan báyẹn. But eléyìí màá play ẹ̀ kí gbogbo wa náà ká fi etí gbọ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Ibrahim.C chatta. I'm an actor. Mo wà ní ààfin kábíyèsí bàbá wa, ikú bàbá yèyé Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta, ẹkùn ọmọ Ìbírónkẹ́, apọ̀ ẹmọ tí bólógì nípa alápọ̀. Mo wà wájú àwọn ayaba, àwọn àgbà ayaba. Mo wà mẹ́sìn, wọ́n wá sọ ọ̀rọ̀ kan. Ó wá wùn mí kí ọ̀rọ̀ yìí káwọn èèyàn gbọ́n pa ọ̀rọ̀ yìí. Kábíyèsí ikú bàbá yèyé nígbà tí wọ́n máa breathe the last wọn. Èmi ti máa ń sọ ti pẹ́, spirit mi ló máa ń ṣe. Bàbá tóbi nínú ayé púpọ̀, èka ayé ni bàbá, everybody mọ̀ yẹn ní ilẹ̀ Yorùbá o àti ní Nàìjíríà, everybody mọ̀ yẹn. Eléyìí tí mo máa ń ṣe fídíò yìí fún nítorí oore kan tọ́lọ́run ṣe. Àkọ́kọ́ mo kọ́ ń rò pé bàbá kú nú oṣù yìí, ìkẹ́ Ọlọ́run nìkan ni mo ń sọ̀kalẹ̀ ní oṣù yìí, everybody mọ̀ yẹn náà as Muslim. Nígbà tí mo dá àfin sìn, wọ́n ní ọ̀rọ̀ tí bàbá sọ láti ní la ilaha illallahu lẹ́ẹ̀mẹ́ta ni bàbá ṣe kálmọ̀, wọ́n ní bàbá wa sọ alhamdulillah lé lórí. Kí ló kù tẹ́ ń fẹ́? Alhamdulillah rabbil alamin. Àwọn àgbàgbà ya báyìí. Ẹ ṣé o. Kí lẹ ní bàbá pé kẹ́yìn ọ̀rọ̀ wọn? La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ sọ. Àwọn tó dúró tí wọ́n tán fi kú wọ́n sọ fún wa, àwọn rèé. Ayaba. Kí ni bàbá sọ last? Alhamdulillah, bàbá ti wá kú dá o. Ẹ̀ṣọ́ rí yín, Ọlọ́run ló lóun ó ṣèdájọ́ ọba fúnra rẹ̀. Ẹ̀ṣọ́ rí yín. Gbogbo wa mọ̀ monarchs, a mọ̀ bí oyè ọba ṣe rí l'Áfíríkà ń bí. Ọba máa jọba lórí gbogbo ìlú ẹ̀ ni. Ọba máa jọba lórí àwọn Christians, á jọba lórí àwọn oníṣẹ̀ṣe, á jọba lórí àwọn mùsùlùmí. Ó túmọ̀ sí pé ọba máa pé ìwọ̀ òun kálukú wọn. But Adéyẹmí ikú bàbá yèyé ọmọ Ìbírónkẹ́ ó kú ní mùsùlùmí, alhamdulillahi rabbil alamin. Ó ní gbogbo náà ti fi etí gbọ́ yẹn. Àwọn tó wà ń bẹ̀, àwọn tó sojú ni wọ́n sọ̀rọ̀ yẹn. Wọ́n nígbà tí bàbá fẹ́ dákẹ́, wọ́n ní bàbá sí kánímọ̀ nínú fi dákẹ́. Pẹ̀lú nǹkan tí Ibrahim chatta náà ti sọ, àwọn náà sọ wípé àkọ́kọ́ pé bàbá yìí kú nínú oṣù Ramadan. Láti mọ̀ pé oṣù Ramadan oṣù àpọ́nlé ni. Oṣù tó jẹ́ wípé náà bá mọ́ ń yọ́nú sí yẹn ni oṣù ìkẹ́ ìgẹ̀ ni. Ẹ̀kejì náà báyìí tó ń ṣe kálímọ̀ pé wọ́n sọ pé la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam, tó wá ní alhamdulillah. Ẹ jọ̀ọ́ kí wá ló wá kù? Tẹ́tẹ̀lẹ́ náà mo ti ṣe fídíò kan tí mo sọ pé tọ̀ kí ló kan ẹ̀dá ọmọ ènìyàn pẹ̀lú pé ẹnìkan kú sórí ẹbọ àbẹ́nìkan kú sí kèfèrí. Àtá ṣé àwa la máa ṣèdájọ́ ara wa ni? Ẹ jẹ́ àfẹ́ náà bá kalẹ̀ ọba tí ń ṣe ìdájọ́ ẹ̀dá, òun ló máa ṣèdájọ́ kó wọn kálukú. Ìwọ tó ń dájọ́ ẹ̀dá, ìjẹ́ ọ̀gán mọ orú nǹkan tó bá àpàlẹ̀ níwájú Ọlọ́run ọba tó jẹ́ wípé òun ló mọ nǹkan téèyàn mọ̀, òun ló mọ̀ wá, gbogbo tá a dá ní kọ̀rọ̀
tá a ṣe ní kọ̀rọ̀ àbí tá a ṣe ní gbagba kiri báyìí lọ́wọ́ síwájú Ọlọ́run ọba tààlà. àìmọ̀ ìyà tó jẹ́ wípé ọwọ́ wọn kàn funfun ni inú wọn dúdú ju nǹkan míì lọ. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ti fi ojú dájọ́ tó sì jẹ́ wípé ọkàn náà bó fi dájọ́. Saheed Shittu arọ̀ nítorí tọ́lọ́run lórí ọ̀rọ̀ bóyá Aláàfin Aláàfin Ọ̀yọ́ yìí ẹ jẹ́ kó di wẹ́lo ẹ jẹ́ ẹ fi mọ́ síbẹ̀ lórí pé à ń bú àwọn bàbá wa Ajani Bello àwọn àgbààgbà fáà yẹn tọ́ ẹ stop ẹ̀ eléyìí ò lè bu ìkún Islam tó yẹ ká wá bá bí a ṣe máa ṣe tó máa embrace tó máa lọ síwájú tẹ́yìn wá ń pòkúta sí lójú tiyín ẹ̀yin ò bóyá ẹ̀ ń sí dáadáa àbí ẹ̀ ń tún Islam ṣe but wàhálà bíi azim ẹ̀ kàn ń bu omi pa iná Islam tó ti ràn ní torí tọ́lọ́run ṣé lè làwọn ọmọ yín fẹ́ dé bá lọ́jọ́ iwájú tó máa lọ wo nínú rẹ́kọ̀dù tiyín nǹkan tán rí ni wípé ẹ criticize àwọn èèyàn lọ́pọ̀ jù àwárí kan tó ṣe wá láǹfààní nínú gbogbo ẹ̀ sódà lórí ọ̀rọ̀ bóyá Aláàfin Aláàfin Ọ̀yọ́ àgbọ̀dọ̀ gbẹ́ni tì ń bẹ́ẹ̀ mọ́ gbogbo pàǹ bá àwọn àfáà ń bú gbogbo ẹ̀ kó fi mọ eléyìí ọ̀jẹ̀wọ́ ni last word lẹ́yìn eléyìí báyìí àbùkù lọ́kàn tọ́ ẹ̀yin èèyàn abẹ̀yìn torí tọ́lọ́run ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kí fídíò yìí go viral kó lè dọ́dọ̀ Saheed Shittu tẹ́ bá ti wá ń wo fídíò yìí tẹ́ ń like tẹ́ ń comment ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí YouTube channel mi Ọlọ́run gbà fún wa Islam ò ní bàjẹ́ àwọn táwọn tí náà àní rẹ̀yìn Masalam.